ìgbàlódé 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 ẹ bá wa ká lọ. A kí wa káàbọ̀ sí gbàgede ètò lónìí. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń tẹ̀lé wa, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí, a tún máa tún jọ gbọ́ ara wa lónìí. A dúpẹ́ orí ọ̀fẹ́ tí a rí gbà àti àánú tí Ọlọ́run fi fún wa, Ọlọ́run tí ò fa ìgbà ibi lórí ayé wa, Ọlọ́run tó mú ká ìka kó ní ìtura, ó dẹ̀ máa dára fún wa. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́, etí yìí ò ní di, ṣé wá rí owó tẹ́ ẹ̀ ná, fi ń ra dátà yẹn, owó yẹn ò ní tán bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń mu àbùdí tó lókun àbùdí tó lọ́sà, ó máa pọ̀ sí ní fún yín lórúkọ Jésù. Ìyà ò ní jẹ yín o. Orin tẹ́ ẹ ti ń gbádùn tẹ́lẹ̀ kò ní dìnnira fún yín. Lórí ètò lónìí à ń tẹ̀síwájú. Kí ló ń tà ń sọ? Ó tún ní ṣe pẹ̀lú ìbáwí náà ni o lórí àwọn ọmọ. Ó ní ṣe pẹ̀lú ìbáwí àti ìtọ́ni lórí àwọn ọmọ. Now ní èní ó kàn yín pé ọ̀nà tí a fẹ́ gbà ó yàtọ̀. Pẹ̀lú èmi ọmọ yín kan náà, Modúpẹ́ Adébímpé Ọláoyè. Ọ̀nà tá à ń gbé gbà lónìí, ìwé mọ́ yín pé ó ní ẹ̀kọ́ ọmọdé ní ọ̀nà tí yóò tọ́. Ó ní tó bá dẹ̀ ti dàgbà tán, ó ní kò ní lè yà kúrò nínú ẹ̀. Bàbá àti màmá, ẹ̀rù gbọ́dọ̀ bà wá. Ẹ̀yin big aunty tán fọmọṣọ́, ẹ̀rù gbọ́dọ̀ bà wá láti lè bá àwọn ọmọ wí, láti lè tọ́ wọn sí ọ̀nà tó yẹ ká tọ́ wọn sí. Torí tá bá ti kùnà lónìí, ìyà ọ̀la ni. Gbogbo á mọ̀ yìí pé ohun tí ara ènìyàn gbogbo fẹ́, ó ní ìrọ̀rùn. Ká ṣáà bá ara wa níbi tó rọrùn. Ká bára wa níbi tí ìtura wà. Kí a ṣe ohun tí ọkàn wa fẹ́. Ẹ wá gbọ́. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa, ó fi Sólómọ́nì ọba ṣàpèjúwe. Sólómọ́nì ọba ó sọ wípé ó ní gbogbo ohun tí ojú òun fẹ́ pátá ó lóun fún ojú. Ó ní gbogbo ohun tí ọkàn òun fẹ́ pátá ó lóun rà fún ọkàn òun. Ó ní gbogbo ohun tí òun nífẹ̀ẹ́ sí òun rí pé òun gbà fún ara òun. Ó ní ṣùgbọ́n ní gbogbo rẹ̀ pátápátá ó lásán nínú asán ni. Ṣé ẹni yẹn ò gbádùn ní ká sọ ni? Ṣé ẹni yẹn ò mọ ohun tó ń sọ ni? Ó mọ̀, ó tán gbogbo ìgbádùn gbogbo wò. Ohun gbogbo tó fẹ́ fún ara rẹ̀ ó ní excess. Tó máa sọ pé excess, àwọn tó bá jẹ́ olùkàwé mímọ́ wọ́n máa ń mọ ohun tí mò ń sọ. Ó ní ohun gbogbo tó fẹ́ fún ara rẹ̀, ó ní excessively, ṣùgbọ́n nínú gbogbo rẹ̀ ó wá ń jẹ́ kó yé gbogbo ènìyàn pé asán nínú asán òun ló gbogbo. Bí ara wa ṣe fẹ́ ìgbádùn, bí a ṣe fẹ́ ìtura, bí a ṣe fẹ́ ìrọ̀rùn, bẹ́ẹ̀ náà ló yẹ ká máa kíyèsí nǹkan tó lè ṣe ìpalára fún ayé wa. Ṣùgbọ́n tá a bá ń bá ọmọ wí gẹ́gẹ́ bá ṣe ń sọ, ṣẹ́rìsà, a máa gbọ́dọ̀ bá wọn wí nínú ìfẹ́. Tí a bá bá ọmọ wí nínú ìfẹ́, kó mọ̀ yẹn pé kì í ṣe pé ṣe la kórìíra òun o. Ọjọ́ ọ̀la là ń sọ fóun o. Irú ọmọ yẹn máa ya ipá ńlẹ̀, ó máa ya jàgídíjàgan. Àwa tá a wá ń bá ọmọ wí náà gẹ́gẹ́ bí bàbá, màmá, big aunties, big brothers, a gbọ́dọ̀ wá jẹ́ ẹni tó ní ìfẹ́. A gbọ́dọ̀ jẹ́ oníjàgídíjàgan o. Àwa náà gbọ́dọ̀ jẹ́ oníwà ipá. Torí tá a bá ti jẹ́ ìkankan nú ilé kò lè rọ̀ wá lọ́rùn o. Ọmọ tá a fẹ́ bá wí, àbáwọn ọmọ tá a ń bá wí, tàbí tán wo tá a fẹ́ kán wo tá à ń ṣe, tó yẹ pé àwọn afúnra wa wọ́n wá ń wò wá ìwà tá à ń wà tó ń tà ń ṣe. Wọ́n á sọ pé ìṣẹ̀bẹ̀ tó ń bá yàn wí nìyẹn. Ó dàbí adarí tó ń kọ́yàn. Adarí tó ń kọ́yàn tí a pé nínú ohun tó ń kọ́ ni òun fúnra rẹ̀ náà ń ṣubú sí. Wọ́n á ní ilé ìkíṣẹ́ adarí. Torí pé àwọn tá à ń kọ́ wọ́n ń wo ìwà tá à ń wò ni. Àwọn tá à ń kọ́ wọ́n ń wo ohun tá à ń ṣe ni. Ohun tí wọ́n bá dẹ̀ rí, òun náà ni wọ́n máa gbé jáde ló máa dẹ̀ wà lórí wọn. Kíkọ́ òun náà dẹ̀ ní mímọ̀. So a gbọ́dọ̀ kíyèsí ìgbé ayé wa. Lónìí a rí àwọn bàbá kan àti àwọn màmá, pàápàá màmá, wọ́n fi ọmọ ọ̀dọ̀ kẹ́ ọmọ. Ọmọ ọ̀dọ̀ ló máa ṣe gbá, ọmọ ọ̀dọ̀ ló máa ṣàwo, òun ló máa tún gbogbo ilé ṣe, á wọ yàrá tún bẹ́ẹ̀dì ṣe. Kódà àwọn ọmọ tó ti dàgbà gan wọn lé bẹ́ẹ̀dì fúnra wọn, wọ́n á tún ní kọ́ ọmọ ọ̀dọ̀ ṣe. Ayé ọmọ ọ̀dọ̀ lẹ́ ń tún ṣe. Wọ́n á tún ní ó yá ọmọ ọ̀dọ̀ kó wọ kíchìn, ó máa sóúnjẹ, tó máa sóúnjẹ gbogbo wọn á jẹun tán. Kódà ọmọ míì tó yẹ kó palẹ̀ mọ́ kò ní palẹ̀ mọ́, ọmọ ọ̀dọ̀ ló máa gbé. Ayé ọmọ ọ̀dọ̀ lẹ́ ń tún ṣe. Ṣùgbọ́n ọjọ́ ọ̀la àwọn tí ọmọ tí yín kọ́, báwo ló ṣe fẹ́ rí? Nígbà tí ọmọ ọ̀dọ̀ bá kó gbogbo iṣẹ́ máa rà, ọmọ yẹn náà lè máa rò ń gbà yín pé ńṣe ló jẹ́ wọ́n fi ń ṣe ẹ̀wà burúkú, àbí wọ́n kó iṣẹ́ pa òun, àbí wọ́n fi ń pọ́nìṣì, wọ́n fi ń fìyà jẹ òun. Ṣùgbọ́n tó bá yẹ ọmọ ọ̀dọ̀ á rí pé ire náà ṣe fóun. Torí kò ní síbi tó ń bá dé ó máa wà acceptable. Kò ní síbi tó bá dé á rí wípé gbogbo tó ń bá ṣe á lè ṣe dáadáa. Torí ó ti ṣe ń bì kan kò ní lára láti ṣe, òròjú òdẹ ní mu láti ṣe, bẹ́ẹ̀ kò ní ya ọ̀lẹ láti ṣe. Ó máa rọrùn fún láti sáré gbé ara rẹ̀ láti. Ṣùgbọ́n àwọn tí yín tẹ́ ní kó jókòó tí ọmọ ọ̀dọ̀ ń ṣe gbogbo fún tẹ́ bá tiẹ̀ lówó àti háyà àwọn òṣìṣẹ́, ṣé wọ́n ní ká má fara ṣe nǹkan? Ara tá a fi ṣe nǹkan kan gan kọ́, ẹ mọ̀ pé àìsàn ló mú wá sínú àgọ́. A gbọ́dọ̀ bọ́ọ̀nù àwọn nǹkan kan dànù lára. Màmá tó jókòó tẹ́tẹ́rẹ́ tí gbogbo àwọn aráalé ń sáàbù, wọ́n á sọ fún pé wò wàhálà nìyẹn fún bọ́dì ẹ o. Mo ń sọ̀rọ̀ ìlera tún nìyẹn. Ṣùgbọ́n tá à ń sọ pẹ̀lú àwọn ọmọ ni pé a gbọ́dọ̀ fi ọmọ ọ̀dọ̀ kí ọmọ.
àwọn tá a háyà tó ń ṣe fún wa nílé ẹ má fi wọ́n ké àwọn ọmọ wa, ẹ jẹ́ kàn wá ṣe ohun tó yẹ kán ṣe ní àkókò àti ọjọ́ orí wọn bó ṣe tó, ẹ jẹ́ kán ṣe. Ẹ wò ọmọ bí ọmọ ọdún 5 sí ọmọ ọdún 7, 8 kò tí ì kéré jù láti mú mara tí ẹ bá ti wà ní kíchìnì ẹ̀yin tó jẹ́ pé ibi tẹ́ ẹ̀ ń gbé bóyá ẹ̀ fi bẹ́ẹ̀ ní òṣìṣẹ́ rẹpẹtẹ, ẹ mú ọmọ rẹ jẹ́ kán máa wò bó ṣe ń wò yẹn wọ́n ń wo gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe, wọ́n dẹ̀ ń wò yí pé nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí ọ̀la àwọn náà máa ṣe, ìfà àwọn máa fẹ́ máa ṣe. Ṣùgbọ́n gbà tẹ́ ẹ̀ jẹ́ kán rí gbà tẹ́yìn ti ń dáná àbọ̀mọ̀ ọ̀dọ́ ń ṣe nǹkan ìdí tẹlifíṣàn làwọn jókòó sí ni wọ́n ń wò ẹ ràn wọ́n lọ́wọ́ rárá o, ẹ ṣáà jẹ́ kán máa wò even nígbà tí kì í ṣe àkókò tó yẹ kán sinmi ẹnìkan máa sùn kán máa sinmi, ẹ ràn wọ́n lọ́wọ́. Àwọn ọmọ wa gbọ́dọ̀ mọ ohun tá à ń sọ, wọ́n gbọ́dọ̀ lè ṣiṣẹ́, àwọn ọmọ wa gbọ́dọ̀ lè ní ìkíyèsí àyíká. Àwọn ọmọ mi ẹ ó máa yà yín lẹ́nu pé tẹ bá dé inú ilé àwọn ọmọ mi ò mọ̀ kí tó bá gbàlagbà lè ṣe náà kí àgbàlagbà ibi tí a kọ́ wọn dé pé ok ẹ kí ẹni tó jókòó tẹ́ ń bá sọ̀rọ̀. Ọmọ mi ò mọ̀ yé pé àwọn tó tiẹ̀ ti wà of age gan wọn ò mọ̀ wípé àkókò kan wà tẹ́ bá jókòó tẹ́ ń sọ̀rọ̀ kò ń ṣe wọn gbọ́dọ̀ wá interrupt ní àkókò yẹn tí ò bá ń ṣe nǹkan tó ṣe pàtàkì. Kọ́ wọn débẹ̀ náà ni wọn lè kí àgbàlagbà tán bá nù lé pé bóyá kú jókòó bóyá ká sàn bóyá ká lẹ́ yíyan ń ṣe àṣà a gbọ́dọ̀ lè ṣe nǹkan wọ̀nyí láti kọ́ wọn ní àṣà wa láti jẹ́ kán mọ nǹkan tó tó àti nǹkan tó yẹ. Ẹlòmíì ìnira ló máa jẹ́ fún àti kíyàn lásán ìnira ló máa jẹ́ kí ló tí àti kíní nira fún wa kí ní tàti kíní nira fún àwọn ọmọ wa. Ẹ jẹ́ àfikọ́ wọn, ẹ jẹ́ kán mọ ohun tó tọ́, ẹ jẹ́ kán mọ ohun tó yẹ. Nínú kán mọ̀ yìí òun náà ni ìrọ̀rùn àti ìtura wà. Ta ló mọ ibi tán lè dé, ta ló mọ àwọn tán lè bá pàdé ní ìrìn àjò. Àwọn kan wà disciplinarian ni wọ́n, ìyẹn ni pé wọ́n ní principle wọ́n dẹ̀ ní discipline. Bọ́n ṣe ní principle tán dẹ̀ ní discipline yẹn bẹ́ẹ̀ náà dẹ̀ ni wọ́n fi ń wo gbogbo àwọn ibi tán dé. Ta ló mọ ibi tán lè lọ. Àti lẹ́yìn tó jẹ́ pé torí àwọn ìwà kékeré kan ló ṣe máa kùnà nǹkan gidi tó yẹ kó gbà, torí ìwà kékeré tó kàn wù àbí ọ̀rọ̀ tí ò mọ̀ pé kò dára láti sọ tàbí èdè tí ò mọ̀ pé kò dára láti pè ló ṣe máa kùnà nǹkan ńlá nínú ayé ẹ̀ tẹ́lómi àgbàmọ́ lọ́wọ́. Báwo la ṣe ń tọ́jú àwọn ọmọ wa yìí mọ́ mi? Dáàdì báwo lẹ́yìn ṣe ń ṣe? Ẹ̀yin dáàdì náà tẹ́ bá ti lọ ẹ má gbàgbé tẹ́ bá padà délé ẹ bójútó wọn, ẹ já mọ ohun tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ. Mọ́mì tẹ́ bá padà délé látàárọ̀ ẹ béèrè ohun tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ yẹn, ẹ fún wọn láti ẹ̀ṣẹ̀ jẹ́ kán bá yín sọ̀rọ̀, ẹ béèrè kí ló ṣẹlẹ̀ sí wọn látàárọ̀ nílé ìwé kí nìkan tó ń bá pàdé. Ilé àràn wa láti mọ bá ṣe máa gáìdì wọn láti lè mọ ohun tó ń ṣẹlẹ̀ sí wọn ní ìrìn àjò wa. Àwa tá wà ní ìlú míì náà a mọ̀ pé oríṣiríṣi oore ọ̀fẹ́ ló wà fún wa tá a sì ní orílẹ̀-èdè wa ń bí oríṣiríṣi ọ̀fẹ́ ló wà fún láti lè rí àwọn ọmọ yìí torí àwọn ọmọ kan tó má ti lè dé kọ́lẹ́ẹ̀jì náà ń pè ní yunifásitì lọ́dọ̀ tiwọn tó má ti dé sẹ́kọ́ndì tiwọn wọ́n ti dòmìnira ara wọn. Kò sẹ̀ sí nǹkan kan tóbi ò bá ṣọ́ra láti mọ bó ṣe máa ṣe sí wọn òbí yẹn máa wọ wàhálà. Ṣùgbọ́n olúkálukú gbọ́dọ̀ mọ òye níbi tá a dé yìí a gbọ́dọ̀ ní òye. Ṣùgbọ́n ẹ̀sìn wo lẹ̀yin gbà? Ẹ̀sìn kẹ́sìn tẹ́ bá gbà ẹ jẹ́ kó yé yín àwọn ọmọ, ẹ jẹ́ kán mọ̀ kán lè ní ìbẹ̀rù Ọlọ́run, ó máa dára fún wa o. Lórí ètò ìgbàlódé lónìí eléyìí tí a tún bára wa sọ yìí ẹjọ́ ní ìtumọ̀ sí wa, ẹ jẹ́ ká gbé yẹ̀wò, ẹ jẹ́ àfikún ọmọ wa, ẹ jẹ́ àlò nínú ilé, ẹ jẹ́ àlò láyìíká wa kó lè dára fún wa káyìíká wa lè ní ìtura ká lè ní àlàáfíà. Àlàáfíà Ọlọ́run kò ní fi orílẹ̀-èdè wa sílẹ̀, kò ní fi ilé wa sílẹ̀, kò ní fi ayé wa sílẹ̀. A máa ní ìsinmi ọkàn. Oore tí kò dẹ̀ tó fún wa ó máa pọ̀, èyí tí ó ti tó kò ní bàjẹ́ kò dẹ̀ ní dínkù. Lórúkọ Olúwa ó ti dára fún yín o. Tí ẹ tún máa bá a pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì Yorùbá Tòótọ́ Ìgbàlódé. Ó dàbọ̀ ná. God bless you. Ìgbàlódé lẹ́tọ̀ọ́, ó yá múra gírí.